ewé yìí àwọn bàbá wa máa pè ní orúkọ tó pọ̀. Wọ́n máa pè ní ogbe orí àkùkọ, wọ́n máa pè ní àgógó ogún. Ewé yìí nínú ewé tó ní respect láyé ọ̀gá ni. Òdòdó orí rẹ̀ yìí iṣẹ́ ni, ewé rẹ̀ yìí iṣẹ́ ni, egbòdì rẹ̀ iṣẹ́ ni. Dúkìá Ọlọ́run ni o. Ẹni tó bá ní prostrate, ìsétọ̀, ìtọ̀ ṣúgà kọ́ o, ìsétọ̀ tó èpo gbogbo ìgbà ni wọ́n máa tọ̀, gbogbo ìgbà ni wọ́n máa tọ̀. Má náwó mọ́, oògùn ni, dúkìá Ọlọ́run ni. Bàbá ẹnìkan kọ́ ló ní, Ọlọ́run ló ní, abẹ́wé láyé ni. Ewé ọ̀hún tún ní. Ẹlòmíì lè má rí sọ́wọ́ mi yìí dáadáa. Ẹ jẹ́ ń jáì. Ẹ sọ Mr. Gbénga. Òun rèé o. Ewé yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ lórí ẹ̀. A tún fẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ṣé rí torí ẹ̀ tó ti kọ́gọ́rọ́ yìí? Ẹja báyìí. Kọ́gọ́rọ́ yìí. Ẹja ẹjẹ́ ọ̀pọ̀. òdòdó orí ẹ̀. Ẹja ẹjẹ́ ọ̀pọ̀. Tí a bá wà láwùjọ ibi táwọn abínú ẹni bá pọ̀ jù bí ẹ ṣe já yìí, ẹ wàá fi òrí sí i, ẹ jó, ẹ dà á sóyin, ẹ máa la. Wọ́n ní bàbá gbálé bàbá gbàtà àádórí àjà sí ni. Àbí ẹ lè rẹ́ nìkan kó mú wọ̀wọ̀ láàárọ̀ kó lóun lọ́ọ́ gbórí àjà òun nígbà tí ò sí èrè yóò forí àjà lẹ̀ wọ́n máa dówó rẹ̀. Òun ni ìtàn náà rẹ̀ yìí. Ẹ sọ pé ó dé ní. Ṣé rí ewé yìí? Tí ẹ bá ní ìsétọ̀, ẹ gbo ewé yìí lásán, ẹ kán oyin sí, ẹni kan máa mú. Tó bá lò ó tí ò rí bẹ́ẹ̀, ẹ pè mí. Ọlọ́run ló ní, dúkìá rẹ̀ ni. Ẹ̀gbọ́n táwọn ìwọ̀n yín, ẹ jẹ́ á máa bọ́rọ̀ bọ̀. Ewé àgógó ogún. Nǹkan máa ń rìn káàkiri ara èèyàn pé ọfà. Ẹ̀gbọ́n táwọn wí. Ẹ wá wá ẹ lọ wá òróró màálù. Òun ni ẹ fi gbó. Kí lẹ gbọ́ tí ń wí? òróró màálù. Àlàbí ìjàn, kí ni mo láì fi gbó? òróró màálù. Òróró màálù ni ẹ fi gbó. tòjọ́. Ẹ wàá sè. Ẹnikẹ́ni ní ó máa mú láàárọ̀, ó máa mú lọ́sàn-án, ó máa mú lálẹ́. Ó di mélòó? Ó di méjì. Ó di méjì. Ẹ jẹ́ á dá dúró bẹ́ẹ̀. Tó bá pọ̀ lápọ̀jù, kí máa ṣàtakò làákàyè ni. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ máa bá ń pa.